Honorable, assalamu alaikum. Alhamdulillah. 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 Adẹ̀kú àmójúbà àwẹ̀ náà. Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun. Ọlọ́run ó gbà fún wa. Ògo Ọlọ́run tẹ̀mí ló tún bá a láyé. Ògo Ọlọ́run àbá bí ó ti gbé lérè. Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun. Àwọn ẹlẹ́hàá wọ́n ní dúpẹ́ lọ́wọ́ yín dáadáa. Wọ́n mọ̀ lóore. Ẹ ṣeun. Ẹ ní ṣubú lọ́la lọ́n la ilaha illallah. Ẹ ní ṣubú, ẹ ní ṣubú dànù lọ́la la ilaha illallah. Iṣẹ́ yín ò ní bàjẹ́, ilé yín ò ní dàrú lọ́la la ilaha illallah. Ẹ ní ṣubú, ẹ ní ṣubú. Gbogbo Ọlọ́run ẹ mọ lórí ẹ mọ bọ́ọ̀rẹ́. Àwẹ̀ tí a dé báyìí gbogbo Ọlọ́run láyọ̀ ni ó parí. Àbúrò ní ṣíá. Ẹ ṣé mo dúpẹ́. Allah akibar, Allah akibar. Kí n máa retí. Ẹ ṣeun, mo jẹ́rìí, mo jẹ́rìí. Bẹ́ẹ̀ lẹ́ ṣe tẹ́ fi ń ṣe òní tán bẹ́ẹ̀ gbogbo Ọlọ́run. Bẹ́ẹ̀ bá parí èyí ẹ̀ tún lọ mí. Bẹ́ẹ̀ bá parí èyí ẹ̀ tún lọ mí. Bẹ́ẹ̀ bá parí èyí ẹ̀ tún lọ mí. Sóòótọ́ dé torí ti yín ẹnìkan ká adépò mú ẹ̀yin nìkan lẹ́mọ̀ gbẹ́ńbẹ̀. Tíbi lẹ́ẹ̀ fan tẹ́ bá sì ń ṣe bẹ́ẹ̀ tí ń ṣe sí àìsí àwọn ẹgbà bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ààbọ̀ ló ń ṣèpàdé pọ̀. Ẹ máa ṣe lọ ní ọ̀sẹ̀ ní ẹ̀kan tí ó bọ̀ bẹ́ẹ̀ mọ̀ ẹ̀yin nìkan lẹ́nípò. Ẹ ṣeun, ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣeun, ẹ ṣeun. Ẹ̀sìn akọ́ bá a tó wọlé àná. Kàsímù. Yàásíù. Kàsímù. Kẹ́mi ológun bàbá. Ẹ̀gbọ́n mẹ́ta sà. Olú tí à ń ṣe yìí wo mọ̀ yìí. Ṣé bá kankan. Bàbá rí ọ lẹ́ẹ̀kan ọdún ó sì yípo ká tó tún fojú kan. Ẹ̀bùn iṣẹ́ Nàìjíríà yìí náà ni bí wọ́n ń tẹ ọ̀dà àtà fún ẹ̀yìn àti bàbá tó ń bẹ lókè náà. Inna lillahi tí mo wí ń sọ ọmọ pé mo ṣẹ́ kàfàrà nù bí. Tọ́wá yóò rí bẹ́ẹ̀. Ìwọ tó ọmọ pé wọ yìí iná lọ wà lẹ́gbẹ̀ẹ́ wa tọ́yá máa rí ké sí tọ́yá máa rí jọ kájọ máa rodé pọ̀. Nígbà ọba wá dé àsìkò tó yá jọ lóde àá sì wọ́ọ̀tì. Allah akibar. Ó sì mọ̀ pa nífẹ̀ẹ́ rẹ ni la fi máa wo kí í sì wo nìkan. Ogún mọ̀ pé pọ̀ lọ́ mi. Ètò àríọ̀ yìí sí ò wá sí o. Nípa ọdún wa tó dé tàì náà mo ní wá rí yín fún. Alhamdulillah. Ọdún wa àwẹ̀ ọdún. Alhamdulillah. Mo mọ̀ páwẹ̀ lọ sọ. Ó náà mo ní wá rí yín fún. Tó tiẹ̀ ríro lọ́dún yìí ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àtó tún wọjà lámíà àmọ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. A fẹ́ lọ kí asámálẹ̀ mo fi ní ká wò ọmọ ìlú lálẹ́. Kọ́ wá tó dipọ́ lọ. Kò sí gbogbo ìgbà pátápátá tẹ̀dá bá ń bẹ láyé a máa ṣe wáàsí ni. Wáàsí ò ní tán lé wáàsí. O sì ti délé wa báyìí àfi ká ṣe wáàsí fún ọ. Àbí òye ọba ibi. Tọ́ torí àwẹ̀ tó dé yìí kì í ṣe pé ìtẹ́wàá pé a ti gba àwẹ̀ torí ipá àjẹun ńlá fi gba àwẹ̀ rárá o. Àbí òye ọ ó ṣe gba àwẹ̀ ẹnu tó jẹun ńlọ gbàwé ojú rẹ. Ọ gbàwé ojú rẹ ò ní wòwò kúwò. Ẹ̀yin ọmọ yìí náà máa fetí kọ báwọn. Ọ gbàwé ojú ẹ ò ní wòwò kúwò. Ò ní lọ bí ó ti gbọ́gbọ́ kúgbọ́. Àbí òye ọbí ò ní rí bí ó ti gbọ́gbọ́ kúgbọ́. Gbogbo bí wọ́n bá ti ń ṣe tí ọ̀tọ̀ mọ́ débẹ̀ ní jẹ́pọ̀ gbà àwẹ̀. Yàásíù bí èpè ẹ̀jìmọ̀ tí mo bá wà ní. Àyúwò àwọn ọ̀rọ̀ tí mo wá fún náà ni pé kí n wá bẹ́ńtì mi àtàwọn èèyàn mi níta ń jiyàn sí ni. Kí lẹ ń jiyàn sí mo fẹ́ gbọ́. Ẹgbẹ́ nísìnyí wọ́n ní pé ti bí tàbá gbàwẹ̀ náà wà máa ti gbàwẹ̀ láàmú pa ti gbàwẹ̀. Ṣébi kí àwọn èèyàn wá kọjá àbí bí kóbìnrin kọjá ká mọ̀ bí sọ pé bóyá àti ẹ̀fẹ́ wo obìnrin. Ẹgbọ́n títí tàbá wo obìnrin tí ó ba àwẹ̀ tí. Awusu billahi minash shaitani rajim. Àbẹ́ ẹ̀rọ máa ṣe tání. Àbẹ́ ẹ̀gbọ́ béèrè tí ń bí mi. Ọjọ́ orí rẹ tó ọdún mélòó báyìí? Bẹ́ẹ̀ tó
bóyá bí ọmọ ọdún mọ́kànlélógún. káàtì àpọ̀mọ ọdún 6 péré ni ọ̀gán kí wọ́n wá gbé ọ wá láti ìlú àwọn odi sọ́pọ̀ ọ̀gbọ́n rí bí wọ́n ti ń ṣe wáàsí pé èyí gbààwẹ̀ kọ́ máa wo obìnrin olóbìnrin èyí gbààwẹ̀ kọ́ pàdé ọmọ tó wọ aṣọ tó jẹ́ kó fi òwò ara rẹ̀ lẹ̀ kólúwa rẹ̀ ó wò ó ọ̀pọ̀ ọmọ. èmi ò pè wọ́n ní pé tí wọ́n bá ti fọwọ́ kan ibì kankan lára rẹ̀ pé èèyàn kàn lè wò lásán kéèyàn sì gbójú ìṣe bójú lásán nìyẹn fi wò ọkàn ò sáà lọ bí ti bí. àbẹ́ ẹ̀ mọ gbọ́ ọmọ àṣáṣí ìlú ẹ̀ mọ gbọ́ ọmọ ìrọ̀lẹ́ ayé ẹ̀ mọ gbọ́ ọmọ wẹ̀lẹ́ àṣírí àbẹ́ ẹ̀ mọ gbọ́ bí ṣe ń yànnà ní oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ tó fẹ́ máa dábí ọwọ́ à ń fún ní qualification òun ṣe kí ni òun fún ní qualification àbẹ́ ẹ̀ mọ gbọ́ ohun tí ń wí fún mi lẹ́nu ni gbogbo ohun tó bá fi mú ọ tó pọ̀ gbààwẹ̀ àbọ̀ gbọ́ mi bí bọ́ bá rí obìnrin olóbìn bí ṣe máa wù yín tẹ mọ́ gun ọmọ ọlọ́mọ ọ gbọ́dọ̀ dánwò mọ́ ọ kọ́kọ́ bẹ̀rẹ̀ ń bẹ̀rùn bọ́ bá jẹ́pọ̀ ń lọ ibì kan tó sì mọ̀ pé àsìkò tó fẹ́ lọ yìí ibi tó bára rẹ bóyá ó wá lè débi kan kó pọ̀ fẹ́ jẹun ọ gbọ́dọ̀ lọ bẹ̀ gbogbo tí ọba ti mú ọkọ ọmọ lè gbà àwẹ̀ ọ gbọ́dọ̀ ṣe é torí ipá àwẹ̀ ọ̀ràn yẹn ní ọwọ́ àpàdé obìnrin olóbìn kápójú rẹ tiẹ̀ tí a wò lẹ́ẹ̀kan náà wí o sì tún gbọ́dọ̀ tún wò mọ́ kò yọ oyè ń bàbá Kazeemu oyè ń bàbá bó o ṣe ti wò lẹ́ẹ̀kínní o tún gbọ́dọ̀ jójú rí ọ padà bẹ̀ mọ́ tó ojú ẹ bẹ́ẹ̀ padà bẹ̀ tó o sì gba àwẹ̀ àwẹ̀ ti já dànù. oyè ń bàbá oyè ń bàbá bó ti rí nù bó ti rí nù. ẹ ṣeun. àìwá ó yá ẹni tí mo ní wá rí fún ọ̀nà. àìwá mọ̀ torí ọmọ kan ńgbà mò ń ṣe wáàsí ọmọ yìí wà ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ ńgbà lọ ṣe wáàsí níjẹta lọmọ òun ní ọba béèrè ó pé kí ló bí mí. ó ní àáfà ọ̀nà wọ́ láàrin èrò ni o ǹjẹ́ kí lọ fẹ́ wí arákùnrin ó ní lóòótọ́ ẹ parí wáàsí ní ìsìn sọmọ pátọ̀sẹ̀ tọ́lọ́lá tí ń ṣe wáàsí àwẹ̀ lóòótọ́ lẹ parí wáàsí ní ìsìn lẹ níta bá pàdé obìnrin olóbìnrin ká mọ̀ wò lẹ́ẹ̀mejì tó ń bá wá rí ní ìsìn yìí tó ń wá rí pé ó ṣe dáadáa ó ṣe rọpọtọ dáadáa tó ń wá wò dáadáa kó wọn tó gbójú kó nǹkan sọmọ pé ló búkú rẹ sọmọ pé obìnrin olóbìnrin wọ lójú nu. àáfà bàbá mọ̀jẹ̀rú oṣù ọ́ ọmọ àṣáṣílù ni ọmọ àṣetáni ẹja fún ní ntọ́ yẹ kò yí ọ mọ bàárù wọn rẹ ọlọ́ọ̀ ní kí ọ pàdé wọn òkùnkù kéwú mọ́ òkèwú mọ́ ń sá lọ́nu ọlọ́ọ̀rọ̀ kẹ máa gbìyànjú ọmọ mú mi àgé orí tó bá fi kírun kù bóyá ló ń kí ọkàrí ọlóúnjẹ ọdàgbà ẹ̀yin wò bóyún ẹ fojú sí kéwú yín o ẹ fojú kéwú. ẹ mọ gbọ́rọ̀ àwọn máa ṣe é tání àmọ́ lè kí ó fojú sí kéwú wọn òǹgò òkè ó ibo là ń báyé rè báyìí ayé ibo là ń bá lọ ní. ọ̀gá o ó yá.